Africa Content TV. Ìbàdàn kí ni sọ? Ìbàdàn kí ni sọ? Wípé ògbóǹgò fọ́lẹ̀ mi. Ìbàdàn gbọ́n sókè. Lè mélè tí mo fẹ́ kọ̀ yẹn tó bá mélè máa fún yín gift. Ìyá. Ẹ máa mọ̀ ẹni tó bá mélè máa fún ní gift fún Dr. Yinka Ayéfẹ́lẹ́. Ẹni tó bá mi lè máa fún ní special gift wípé olóore ọ̀fẹ́. Mo gbé ọjà one more time olóore ọ̀fẹ́ o. Ẹlẹ́rù ni Ọlọ́run àgbáyé. Ẹni tó bá mele máa fún ní gift ẹ lè mele yìí fún Dr. Yinka Ayéfẹ́lẹ́ fún bẹ́ẹ̀dẹ̀ wọn tó fẹ́ ṣe lọ́la. Ìbàṣe tó Olúwa. Yóò gbọ́. Ọpẹ́ o. Ọba wa olóore. Last one lórí Dr. Yinka Ayéfẹ́lẹ́ wípé ìjà dópin. Ẹgbẹ́ òṣèlú Ìbàdàn. Ó yá káwọ́ méjèèjì sókè wípé. Sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ fún ọ pé nǹkan tó lúwa máa ṣe nínú ayé mi lọ́dún yìí ó máa ṣẹ̀rù bá ẹ o ó máa ṣẹ̀rù bá ẹ o ẹ dẹ̀ máa bá mi jíjú ọpẹ́ ta lọ́lọ́ máa blẹ́sì tó máa ra lé méjì sí Lẹ́kì lọ́dún yìí hold it ẹ wo Ìbàdàn ọmọ yín lélẹ́yìn Akíntayọ̀ ó ti kọ́lé kan sẹ́kù. Tálẹ́lẹ́tọ́lá máa bless tó máa ra lé sùúrù lérè Ìkẹjà Lákíjà ráwà lókè. Ó máa kúrò níbi tó bá wà. Wà á lọ báyọ̀ mẹ́wàá tó bá jọ iṣẹ́ ìyanu. Are you ready? Mo máa sọ fún wọn wípé bàbá ń fààyè mi dábìrà o. Bàbá ń fààyè mi dábìrà o. Ó fààyè mi dábìrà dábìrà. Ó fààyè mi dábìrà dábìrà sábà wò. Ṣé ọwọ́ ẹ lókè níbikíbi tó bá wà? Ṣé ọwọ́ ẹ lókè? Ṣé ọwọ́ ẹ lókè? Ṣé ọwọ́ ẹ lókè? Ó yọ sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́. Ó yọ wípé Èdùmàrè fààyè mi dábìrà o. Bàbá
sọ́gbà mi làwọn tó mọ́nú mi dùn tó máa ní. Everybody say. Aládé wúrà ni àwíwáyé. Àsọ̀rọ̀ máa ta ọ̀sẹ̀. Aládé wúrà ni àwíwáyé. Jésù. Àsọ̀rọ̀ máa ta ọ̀sẹ̀. Ẹ̀ka bàbá o. Ẹ̀ka tó tọ̀. Ẹ̀ka bàbá o. Ẹ̀ka bàbá o. Ẹ̀ka tó tọ̀ dájú. Sọfẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́. Sọfẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́. Ẹ bèrè orúkọ wọn kí ló dé. Tell me, say, you're too sweet. Too sweet. Look at me, tell I'm too handsome. Too sweet. You're too sweet. Too sweet. You're too fine. Too far. Your face show. Your shoes shine. Your teeth white. Put your hands and say, are you ready, madam? Turn over, look at me, so bad. I can't be my soul. Let's go. Ìbàdàn mo mọ̀ pé jásí gan. Mo máa rí yín lórí Instagram, mo máa rí yín lórí Snapchat, mo máa rí yín lórí TikTok. Ẹ máa kúrò níbikíbi tẹ́ bá wà, ẹ máa lọ báyọ̀ mẹ́wàá tó bá jọ ṣẹ́ ìyanu. Ẹ máa sọ fún wọn wípé ìwọ tó mọ̀ pé Ọlọ́run máa bless you with a new car, with a new house. Wọ́n sọ pé ìgbà yìí lọ láàmì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Bọ́ọ̀bà tó wá fẹ́ jásí, wọ́n sọ pé Olúwa ló ní glory tó rú. Ìbùkún tọ́lá máa fẹ́ ó máa ṣẹ̀rù bà wọ́n. Are you ready now? Leave your seat and walk out to tell people. Ó lọ wí pé ìgbà yìí lọ la mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. síwájú báyìí. Ìwọ tó máa ná dọ́là. Ìwọ tó máa ná pẹ́sàlì. Ẹ bá mi gbé àgbà sókè.
Est-ce que voilà? Il va tout maintenant passer à l'école maintenant, euro. Oui, oui, oui. On lui voit mettre l'idée. Et nous laisser. Legend, orin mentor, orin living legend. Àti kékeré ni mo ti máa ń gbọ́ Dr. Yinka Ayéfẹ́lẹ́. Orin táwa gbọ́ tá a fi di Láolúgbénjó lẹ́nìí. Ó yá wípé pàṣẹ ìrọ̀rùn sínú wa. Sọ pé àti sí òdìwà bóyá mo kúrò láti sí òdìwà àti sí òdìwà láti sí òdìwà láti sí òdì èmi tí ń pèpè yọ olúwarú yẹ sáì sọ̀rọ̀ ni ọba jíjí àwọn sókè nídìílé bàbá kò ti ṣe mí lólú ọmọ lọ́wọ́ sókè nídìílé ìyá kò ti ṣe mí lólú ọmọ láwùjọ rẹ̀ ó ti fún mi lọ́wọ́ sọ. Ẹ jẹ́ ká wá lọ sí new school nítorí Dr. Yinka Ayéfẹ́lẹ́ ẹ wípé èmi lọ́kọ̀ sọ́mà gòkè àgbà ẹgbẹ́ wa.
ṣe fẹ́. Ó máa sọ fún yàn márùn-ún tó bá wà lẹ́tẹ̀ẹ́. Nítorí Dr. Yinka Ayéfẹ́lẹ́ wípé èmi ló kọ̀ nílé wa tó padà lù lọ́wọ́. Èmi ló kọ̀ nílé wa tó padà lù lọ́wọ́.